Ọlọ́run ò ṣe àpé ò ṣe o, èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Olúwa ò ṣe a ò pé ò ṣe o, èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Ẹ̀yin èèyàn wa nínú ilé, gbogbo ọmọ Yorùbá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ kú dédé àsìkò yìí. Ẹ wo bí Ọlọ́run ti ṣe é. Ẹ wò ó lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ìròyìn ayọ̀ ni, ẹ gbọ́, mo ní ìròyìn ayọ̀ gidi ni, torí wípé wọ́n ní tó bá tó àsìkò àti ṣu, fùrọ̀ sì gbọ́dọ̀ là. Ẹ gbọ́, fùrọ̀ ti là báyìí lórí kíni? Lórí pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìjọba Nàìjíríà, kí wọ́n pín orílẹ̀-èdè yìí sí wẹ́wẹ́. Báwo làwa ṣe mọ̀? Ọ̀dà òun rèé. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá, Fúlàní àti àwọn emir, ẹ gbọ́, àwọn emir ilẹ̀ Haúsá Fúlàní, àwọn náà ti fọwọ́sowọ́pọ̀ báyìí pé tó ọyá o, àfarafì ọyá ìpín. Wọ́n ní tí ọwọ́ ọ̀bá ṣe gbé mọ́ èèyàn máa ń ṣan, tí ọ̀bá wá ṣe ṣán mọ́ kákó gé pátápátá. Pé wọ́n pa àwọn ọmọ àwọn, bí ṣe rí rèé. Wọ́n pa àwọn ọmọ àwọn ọdẹ ni wọ́n ní Ẹdó. Ìjọba ò rí nǹkan kan ṣe. Ẹ dákun, wọ́n ti gbàgbé ńgbà tí wọ́n ń pa ìran Yorùbá bí ẹni pẹran, pa màálù bí ẹni pẹ̀díẹ̀, tí wọ́n ń pa ìran Yíbò. Ìyẹn nìkan wá kọ́, àwọn Yíbò náà wá dìde. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà tí Yíbò ń jà, àwọn ọ̀dọ́, àwọn Ìṣègùn àbí kílẹ̀ ń pè wọ́n, Ọ̀hánẹsẹ̀, gbogbo wọn, àwọn náà ti dìde báyìí. Fídíò ẹ̀ ń bẹ máa bọ̀. Ẹ gbọ́ wípé tó níbi tí ọ̀rọ̀ gbé dédó yìí, àwọn náà ò lè faradà mọ́. Ẹ̀pìn àwọn aráàlú náà bá bóde wípé tó ọyá o, ìwọ̀n táwọn fẹ́ nìyí, pé kí Bọ́lá Tinubu kó fi orílẹ̀-èdè yìí ní pàápàá kó má pẹ́ mọ́. Ọ̀kan pàtàkì nínú àwọn agbẹnusọ ilẹ̀ Haúsá, òun ni wọ́n kọ́kọ́ gbé fídíò ẹ̀ wá hàn yín, tí àwọn ìta mọ̀ yìí sí ọ̀kan nínú àwọn elite wọn, ẹni tí tó jẹ́ ọ̀làjú pòfẹ́sọ̀ ni. Ẹnìkan sọ pé táǹkò kọ́ leléyìí o, eléyìí tún gbajúmọ̀ ju táǹkò lọ. Ẹnu ẹ̀ kálé ọkàkò láàrin àwọn Fúlàní. Òun náà wá jáde pé tó ọyá, níbi tí ọ̀rọ̀ gbé dédó yìí, ó tó gẹ́ ọmọ Léfì. Ẹ kọ́kọ́ wo fídíò bàbá yìí, bẹ́ẹ̀ bá ti wo tiẹ̀ tán, wọ́n wá padà wá. Àmọ́ kẹ́ ẹ tó wò ó, ẹ má gbàgbé wípé bàbá wa Prophet Taiwo Sólóyè ó ń gbàdúrà fún ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́. Wọ́n sì ní ká jẹ́ kó yé yín 40 ọjọ́ ni wọ́n fi gba àwẹ̀ àti àdúrà yìí, àwẹ̀ funfun náà pé gbogbo yín ní àǹfààní àti pé Ọlọ́run ló pa á láṣẹ fáwọn pé káwọn fi gbàdúrà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ẹ bá ń gbọ́ wọn láàrin ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ bá ti gbọ́ wọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò yìí, ẹ pè wọ́n. Ẹ bá ti pè wọ́n, ẹ bá ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀yin náà béèrè fún àdúrà, torí orí ẹ̀mí tó bá wà ní sànyà. Ẹ gbọ́, orílẹ̀-èdè tá a fẹ́ gbà, tá a bá wà lálàáfíà, táwa náà dà lágbàdùn ẹ̀. Fún di èyí, ẹ pè fún àdúrà. Ọyá, ẹ gbọ́ bàbá wa Sólóyè. Bẹ́ẹ̀ bá ti gbọ́ Prophet Taiwo Sólóyè tán, kẹ́ wá lọ wo fídíò yìí. Ìyẹn Fúlàní, pòfẹ́sọ̀ Fúlàní, elite Fúlàní, ọlọ́pọlọ láàrin àwọn Fúlàní, tó jáde tó wá bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ yìí pé àlàyé ó tó gẹ́ pín orílẹ̀-èdè yìí. Ọyá, òun rèé. Ṣé ẹ ti gbọ́ nípa ààwẹ̀ funfun 40 ọjọ́ àti àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́, tí Olúwa pa láṣẹ fún èmi ìránṣẹ́ rẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ fún ìran Yorùbá kúrò ní abẹ́ oko ẹrú, àti láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá lè gba òmìnira? Mo gbàdúrà, ìwọ náà tó ń gbọ́ mi, lórúkọ Jésù, ayé rẹ máa gba òmìnira. Ìwọ náà lè pè mí fún àdúrà láti wádìí kí làṣírí ogun tẹ́ ń là kọjá, kí ni ọ̀nà àbáyọ sí ogun náà,
ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 07025475427. àtiwọ́ àtorílẹ̀-èdè Yorùbá lórúkọ Jésù ẹ ó di òmìnira. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. For the North now, if I were to speak for the North, I would not speak for restructuring. I would think of giving people what they want. The Yoruba nation wants Oduduwa Republic. In the name of God, give them Oduduwa Republic. This is 21st century. We have a right to choice. Biafra wants Biafra. Give them Biafra. Give every other nationality what they need. Because as far as I know, the relationship is sound. There is geometrical increase in suspicion across all expressions. The trust is not there. Suspicion is not there. And rocket, please, you should be allowed to go at the speed of rocket. If you want to go at the speed of snail, go at the speed of the snail at your own peril, at the consequences coming to you. But for now, if anybody is thinking that physical federalism is the solution to Nigeria, he is not even understanding the geography, not understanding the history, not understanding the mathematics, not even aware of geometry and the geometrical implication of what they are asking about physical federalism. What we should have is, we should have sub-nations among Nigeria. Let every tribe, let every region get what it wants. Short of this, our children, our grandchildren will abuse us because we are going to leave behind for them a cancerous, that will defy every chemotherapy. ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ farabalẹ̀ fídíò ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́ máa wò lónìí ọmọ Yorùbá ẹ̀yin farabalẹ̀ bá mi wò dáadáa kí n wá gbé yín lọ sí àárín ìgboro kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn tó jẹ́ àwọn tí wọ́n ní orílẹ̀-èdè tí orílẹ̀-èdè wúlò fún gangan sọ. ẹlẹ́ẹ̀tì láàrin àwọn Fúlàní lẹ́gbọ́ yìí ẹ gbọ́ táwọn ẹ̀mí àwọn ẹ gbọ́ èmi ò ní sọ fún yín pé ẹ̀mí àbá yìí lọ sọ̀rọ̀ àbí ẹ̀mí àbá yìí ó dìgbà tẹ́ ẹ bá fẹnu ara yín tẹ́ ẹ bá fojú ara yín rí ẹ máa gbọ́ mi dáadáa ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbọ́ mi ẹ farabalẹ̀ wo fídíò yìí bẹ́ẹ̀ bá ti wá wo àwọn èyí tán ẹ wá gbọ́ nǹkan tí àwọn Yorùbá sọ gangan ẹ jẹ́ kọ́kọ́ gbé yín wọ̀ gbòòrò náà kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn tó ń lọ nígboro gbogbo àwọn nǹkan tó bí wọ́n ṣe ń pariwo pé ó tó gẹ́ ọmọ Léfì bó lè dogun kó dogun bó lè dìjà á dìjà táwa Yorùbá ti sọ pé àwọn ò fẹ́ jà àmọ́ níbi tó gbé bá a dé yìí ẹ gbọ́ nǹkan tí àwọn Ìgbò àti Fúlàní àwọn tí Yorùbá àti gbogbo àwọn tá a bá pàdé ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ òun rèé. People from the east here, they are clamoring for their own country, which is Biafra, and they have their own reason for doing so, and you cannot ignore it. And that is why you see a lot of unrest in the east here. You go to Imo State, the residents there, they don't sleep in the night. You go to Anambra State, the case is as peculiar as the one before. So even in Ebonyi State, you have cases of insecurity, criminality. So when you see all these things happening, is because when the government of the day failed to do the needful. But people say they are not Biafrans. That is what you will say. If they say, just like people who are from Rivers here also, they are saying they are not Biafrans as well. Yeah. But if Nigeria want to test their resolve, let them put them into test. We organize referendum for them. May they share the country. I mean, Yoruba Republic, Oduduwa Republic. So, may Nigeria divide Oduduwa go their way. Yes. People go their way. Everybody, so that we know where the problem
Is that the solution to Nigeria? The same Nigeria divide, you support? It's better. I support. So if Nigeria divide now, which part you belong? I belong to Oduduwa. Yes. So is that the solution to Nigeria problem, right? It is too high. We no get better leaders. All our leaders, they are Confucius. Palliative, 2.something billions. Where is the money? Why the palliative? So I want let even though anything can come outside. Ẹ ti gbọ́ nígbà wá rí báyìí bá a ṣe ń tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ń wọlé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa kọ síbẹ̀ ẹjọ́ máa yé gbogbo àgbáyé pé ó ti sú wa o ó ti tó gẹ́ o ọmọléfì ní kíákíá kí wọ́n gbọ́ nǹkan tí àwọn àgbààgbà yìí sọ kí wọ́n pe orílẹ̀-èdè ọ̀yá tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ bá mi subscribe sí channel yìí ẹ wá já lọ bá àwọn Yorùbá gangan àwọn àgbààgbà Yorùbá ibẹ̀ làágbà tá a fi wọnú àwọn emir yìí ọ̀yá òun rèé ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ Dr. Fápóhùndà ẹ gbọ́ bó ṣe jáde níbi ilẹ̀ ti mọ̀ yìí pé àṣé ìjó ń bẹ lẹ́sẹ̀ arọ àwọn bàbá wa náà ẹsẹ̀ ni ò sí ara ń ta wọ́n ojú ń pọ́n wọn ẹ gbọ́ àwọn náà ti wá fárígá pétò ibi tí àwọn emir ń gbà sí iná ìlànà náà ń lọ kí Tinubu kó pín kó má bàa ṣiṣẹ́ lásán kí Tinubu má ṣe kíni kó má bàa ṣiṣẹ́ àṣedànù gẹ́gẹ́ bí àwọn Awólọ́wọ̀ ṣe gbìyànjú ló jẹ́ pé láàrin wa nìkan láàrin tí Awólọ́wọ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe òfò lọ́ba dé wípé kí bàbá yìí ó ṣe kíákíá kọ́rọ̀ wọn má bàa dàbí pétò nǹkan tí Ọbásanjọ́ ṣe àṣeburúkú ṣe rí bàbá wa ní ọdún tí wọ́n ṣèjọba ohun tí wọ́n fi ilẹ̀ 1976 sígbà tí wọ́n padà 99 ṣe wọ́n bá a mú Fúlàní ló sì ṣèjọba títí dàkókò tá à ń sọ̀rọ̀ ẹ̀ pé iṣẹ́ tí Tinubu ń ṣe lẹ̀ yìí kóhun náà má bàa jẹ́ pé lẹ́yìn tí wọ́n bá ṣe ohun gbogbo tán tí wọ́n lọ tán àti wọ́n tẹ̀ tó lọ láyé ni wọ́n ti máa gbọ́ròyìn pé gbogbo rẹ̀ ohun tá a kó jọ adìrẹ ti tàn ó ti dìgbó ọ̀yá ẹ gbọ́ nǹkan tí àwọn bàbá wa sọ ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ dáadáa ẹ máa wá kọ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ òun rèé ẹ gbóhùn sókè bàbá. Nigeria is not a united country despite all the pretenses. We are not South since 1914. It has not changed. The North, at the flip of a switch, they are able to shout Northern interest. The Southerners interest. The Southerners are laid back, hoping that, we are civilized. We don't want to talk about tribalism. Tribalism is at play. We are pretentious about this matter. Look, the North has taken us for a ride for too long. They foisted federal character on Nigeria over 40 years. They foisted quota system over Nigeria over 40 years. Have they benefited from it? Only the tiny clique in the North is holding the whole country to ransom. It's enough time for Nigeria to wake up. We are not together, North plus South. Now they are talking the elite, the few elite in the North. Like if feeding bottle is going to be removed from their mouth. That's what they are doing. They are shouting. They are forming a group now. Lead of Northern Democrats. It's a fact that we are divided. We pretend that is totally, I don't understand it. The North knows what they want, and the South are reluctant to say what they want. President Tinubu is better to put all the cards on the table, trying to pepper over it and say we are united. Of course, we are not united. We are not united. We are divided. That's just the truth. I've told you now that the North brought federal character. The South agreed to okay, fine, we are united. Where is the result of it? The North brought quota system. Southern agreed with it. It's in the constitution. What is the result? If we now bring in tax to say, okay, get more VAT in the North at the expense of the South, so what will be the result?
The division will continue until we remove the feeding bottle. Let everybody just work according to his own dictates. So why are we pretending? In the southeast, some few Muslims, but they don't want Sharia. Let's accept who we are. Let's accept reality so that we'll not stop talking and motion without movement. That's what it is. I'm not ashamed. Okay, look, if President Tinubu succeeds now, 2027, 2031, every Yoruba person in Abuja will be clean out of the system. Because Buhari started with Fulani, he is doing Yoruba now. Let the Igbos come. We cannot block the Igbos if they put 99% in all positions too. Is that the way we are building the country? Let Yoruba man go and rule Yoruba land. Let the North agree on who will rule Northwest. Let the Kanuri rule Northeast. Let the Igbos rule the Southeast. Let the South agree. Then the temperature will come down. I will not want to be running federal election with 200 million naira form because I have to run from Sokoto to Ikotekpene. I will campaign as a premier of Western region where people know me and I know them. I know what they want. The Southwest want to bring all Yorubas who are Japan, bring them back to Nigeria. Nigeria is too hostile for the Yorubas now. Nigeria is a poisoned environment for Yoruba because we invested in education so much and we have lost all the human beings. They are developing other societies. The North will not care less. How many doctors do they have in United States? How many doctors do they have in Europe? These are facts I'm put on the table now. I don't need to sugarcoat anything at all. We are divided. Let's just accept it. It's no fight. It's no war. The North will come up on their own. We will respect each other. But this matter of trying to play some games, President Tinubu is better. In fact, if he runs only one term and he brings this temperature down, his name will go down in history. But if he does not do anything in the next 6 months about restructuring, and he goes to use all the money to run election in 2027 and he wins, and then what? Yorubas will become endangered in the political system because once he leaves, then Nigeria is not safe for Yoruba man again. We cannot continue the way we are now. Absolutely. Things have to change. And the earlier the change comes about, the better. Ẹ ti gbọ́ wọn, ẹ káre, ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ báyìí. Ẹ wò bí wọ́n ṣe pínlẹ̀ lẹ́sẹẹsẹ ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ wò bí wọ́n ṣe làálẹ̀ wípé làá báyìí fún mi ní bàtà kélòtù fẹ̀. Ẹ wò bí wọ́n ṣe làá lẹ́sẹẹsẹ. Ẹ wò bí wọ́n ṣe pín lẹ́yọlẹ́yọ. Ibi ìgbà báyìí Haúsá ṣe báyìí, ìgbà báyìí Ìgbò ṣe báyìí. Kẹ́ ẹ wá wo nǹkan tí bàbá Fúlàní yìí kọ́kọ́ sọ wípé kí ni Tinubu ń dúró mú. Ṣe rí i pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ní rí ta ṣe èrè ní yàtọ̀. Ẹ gbọ́ àwọn tó ti sọ̀rọ̀ látòrí bàbá Fúlàní yìí wípé kí ló dé obì awẹ́ mẹ́ta kò yóò dìjà láàrin ọmọ ìyá mẹ́ta. Bóbi awẹ́ mẹ́ta bá tẹ̀ wà tá a sì jẹ́ mẹ́fà kò yẹ kó dìjà náà. Kì bá pín sí mẹ́ta àádẹ́ pín kọ̀ọ̀kan sí méjì lọ́ba kárí. Ẹ wá gbọ́ ohun táwọn aráàlú náà ń sọ. Ẹ gbọ́ ohun tí bàbá wa yìí sọ nílẹ̀ Yorùbá. Ni mo fi ń sọ wípé kò sí ẹ̀sùn lẹ́yìn àpò mọ́, kò sí ọgbọ́n mọ́, ó wá kù sọ́wọ́ èmi àtiwọ́. Pé ohun tá a nílò jù nígbèpè ṣe pásìkò jàre ká máa pera wa ṣàkíyèsí bá a bá ṣẹra wa ni ká wá dúró lẹ́sẹ̀ wa gírígírí pé orílẹ̀-èdè wa la fẹ́. Ẹ má fi pa Elísìfù tàn wá, ẹ má fẹ́ gbé olóṣèlú tàn wá. Táwọn kan má lọ jókòó nìkan pé tá a bá ní pátì wa, tá a bá ní Yorùbá tó bá belong to our party, tá a bá jẹ́ ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Irọ́ ni éèdì nǹkan lọ́jọ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Àtòrí ọmọ Yorùbá ni wọ́n ti pa wọ́n naturally. Bẹ́ẹ̀ ni ibẹ̀ kọ́ là ń lọ lónìí. Ààyè yẹn wò tó bá dọjọ́ omi. Ẹ bá mi share program yìí, ẹ like, ẹ comment. Oríire ńlá òun lélẹ́yìí
fún gbogbo ìran Yorùbá pàápàá jùlọ ìran Yorùbá bẹ́ẹ̀ ni torí wọ́n ní tí àjọ bá pé tara ẹni iná ẹ̀ là á já ọ̀yá á tún pàdé nígbà míì ẹ lọ wò ó lórí ìkànnì kejì tó ń lọ Prophet and Scientist ẹ gbọ́ nǹkan tó sọ gẹ́gẹ́ bí àsọlẹ̀ ọmọ Yorùbá ilé koko báyìí ìtàgbé ó dàbọ̀.